lórí ètò ojú abẹ náà la padà sí a kí ẹ̀yin òwòrán wa pé ẹ ṣé fún sùúrù bẹ́ẹ̀ ṣe ń dúró tì wá a kí ń pẹ́ káàbọ̀ padà Àkàndọ̀rọ̀ Awikonko ló kọ mi lẹ́ẹ̀kan sí. Olútáyọ̀ Fáṣínà ni n ò pa kọ mi dà. ẹnìkan tó ti fi ìgbà kan rí jẹ́ akọ̀wé ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè yìí bàbá wa ìkan pàtàkì ọba nínú àwọn tá a lè pè ní aṣíwájú ìran Yorùbá ìran Káàárọ̀ Oòjíire àgbàsànkò tó jẹ̀sẹ́bì. àgbẹ̀ ńlá olóyè Olúfàlàyé tí wọ́n ti wá di kábíyèsí olú of ìlú àbò ní ìjọba ìbílẹ̀ àríwá Àkúrẹ́ nípínlẹ̀ Oǹdó lọ́hùn-ún. bàbá yìí náà ni wọ́n sọ̀rọ̀ nípa àwọn ìgbésẹ̀ àti àtúnṣe àtúnrọ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu gùn lé látàrí àwọn policies kan táàrẹ gbé kalẹ̀ wọ́n jẹ́ kí ó yé àwọn èèyàn lù pé ọ̀pọ̀ nínú àwọn policies yìí ni yóò ṣe àǹfààní ọ̀la fáwọn èèyàn lóòótọ́ títa ríro la kọlà. ó bá jiná tán yóò di tẹni tọkọ ni. bẹ́ẹ̀ ni wípé àwọn fara mọ́ àwọn ìgbésẹ̀ tán gbé àwọn náà ṣàìkọminú pé bó tiẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ lára àwọn ìgbésẹ̀ ọ̀hún àwọn kan wà tó yẹ pé ó yẹ kán ti gbé àwọn ìgbésẹ̀ kan síwájú tí ó jẹ́ fífomi ba àyàn lára ká tó tún nà lọ́rẹ́ tí ó mú ìfọ̀kànbalẹ̀ wá fáwọn èèyàn díẹ̀díẹ̀ pé ṣùgbọ́n pàpà síbẹ̀síbẹ̀ náà àwọn gbé òṣùbà káre láì fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu. bẹ́ẹ̀ ni mo kẹ́hìn ra ilé ẹ̀kan sí ọdún ní bàbá wa Olúyẹmí ọba Olúyẹmí Fálàyé olú tìlú àbò níjọba ìbílẹ̀ àríwá Àkúrẹ́ nípínlẹ̀ Oǹdó. àwọn ọ̀rọ̀ tí bàbá yìí sọ yìí láàkó táwọn ẹgbẹ́ kan láti apá àríwá think tank wọ́n wá kí ẹni tó jẹ́ adarí àgbà àpapọ̀ fún gbogbo ẹgbẹ́ Afẹ́nifẹ́re lóko àtìlẹ́yìn odi bàbá Reuben Fásọ̀rántì wà kí ẹni nílùú Àkúrẹ́ fúnfúnlùkù náà ni ṣe mọ̀ pé àgbà kò sí ní tá a lè fi wí. àgbà ò sí ìlú bàjẹ́ baálé lẹ́kù ilé dàwòrò kò sí fowó rà. bẹ́ẹ̀ làwọn apá àríwá àtàpá gúúsù pápá jùlọ àwọn tá a jẹ́ apá ìwọ̀ oòrùn gúúsù àgbọ́yé máa wà láàrin wa dé àwọn agbègbè kan. níbi ìfikùnlukùn ọ̀hún náà ni ọba Olúyẹmí Fálàyé ló ti ń fi ọ̀rọ̀ léde pé àwọn àtúntò tá ààrẹ Bọ́lá Ahmed Tinubu sí lóòótọ́ àti lóòótọ́ ni pé ó ní pé àtúntò lè má bá àwọn èèyàn lára dé. ó ní ṣùgbọ́n wá ń tọ́ka torí bàbá ọ̀hún lẹ́yìn pé ó jẹ́ akọ̀wé ìjọba àpapọ̀ tẹ́lẹ̀ rí olùsirò owó náà ó jẹ́ báńkà náà rí pé ìjọba ò lè wà kọ́ yẹ pé bẹ́ẹ̀ bá lọ ṣẹ́wó ọ̀tọ̀ ní iye tẹ́sẹ̀ ń bí bẹ́ẹ̀ bá lọ ṣẹ́ lọ́n ọ̀tọ̀ ní iye tẹ́sẹ̀ lọ́n pé àwọn kò lè mẹ́sẹ̀ ọrọ̀ ajé dúró àwọn dókòwò gan ò ní fẹ́ wá torí pé ètò ọrọ̀ ajé yóò máa fi lùgbẹ̀lùgbẹ̀ ni ṣùgbọ́n ìfìgbàanú kan sọjà pàṣípààrọ̀ owó náírà nígbàanú kan gbogbo eléyìí ti mú kí àtúntò kò débọ̀ ètò ọrọ̀ ajé wa ó ti jẹ́ ká fojúsùn ọjọ́ iwájú rẹ̀ ó wà. mo ń wo fọ́nrán kan lẹ́nu lọ́lọ́ yìí níbi tí láàkó ìpolongo òbò ọdún 2023 wọ́n ń bi ààrẹ Bọ́lá Ahmed Tinubu nípa ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé kí ni ó fi tòótò kí làwọn tó rí pé ó mẹ́ẹ̀ níbi ètò ọrọ̀ ajé sẹ́rí àwọn tí wọ́n jẹ́ oníròyìn tí wọ́n fọ̀rọ̀ pò lọ́fun yọ̀yọ̀ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu di olùkọ́ iléèwé gíga fún wọn ń fi ọ̀rọ̀ bọ́ wọn bí èpè yẹn ń bọ́jà ni gbogbo wọn ò lè béèrè mọ̀ sí ní ẹ̀kan dára lẹ̀ báyìí wọ́n máa wòran ni láàrẹ Bọ́lá Tinubu wá ń porí mìíràn bá jojú lọ ẹnu la fi wò ẹnu ni wọ́n á wò pé làákàyè bàbá yìí ọkọjá táwọn èèyàn ń wò irú ọ̀rọ̀ yìí kan náà ni wọ́n á pe òdíje sí láti inú ẹgbẹ́ òṣèlú Labour Party Peter Obi wọ́n bí láwọn nǹkan wọ́n bí ní kókó 5 tí yóò fi tó lu ìsọ̀lẹ́ka ètò ọrọ̀ ajé sẹ́lẹ̀bìlì pé lẹ́yìn tí Peter George Obi tó kọ́kọ́ rẹ̀rin lọ ń tẹ̀lé fọ́nà àkàálẹ̀ gbogbo àwọn tí wọ́n jẹ́ alátìlẹyìn rẹ̀ irú àwọn bíi Obedient ní àwọn kankan ní àǹfààní fọ́nà àkàálẹ̀ ó ń bẹ lójú òpó ìtàkùn ayélujára ó wà ní public domain gbogbo àwọn èèyàn lè rí anytime tí wọ́n bá fẹ́. Peter Obi dákẹ́ lọ gbárí nígbà tí ọ̀pàdà tó sọ ó ní pé àṣírí èèyàn gbọ́dọ̀ fi ìta àṣírí tó ń fẹ́ fi ṣèlú ó gbọ́dọ̀ fi ìta nígbà tẹ́nìkan dẹ̀ ń ṣe àwọn àlàyé lórí àwọn nǹkan tó rí pé ó jákùdé àwọn nǹkan tó yẹ kó jẹ́ àtúntò tó lọ́ọ̀rìn tí ó lẹ́ẹ̀kan la fi wé talẹ̀ kan níbi tí àwọn ẹgbẹ́ FCCPC tí wọ́n fi léde àwọn tó jẹ́ àwọn tí ń dáàbò bo ẹ̀tọ́ àwọn oníbàárà
pé ìyọwó ilé ìfowópamọ́ pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ báńkì àpapọ̀ ó ti pọ̀ jù wọ́n lè gbowó tó tó bílíọ̀nù 10 níbi ní ẹ̀ka tó tó ẹgbẹ̀rún lọ́nà 30 tí wọ́n fi ọ̀rọ̀ léde pé wọ́n ń ṣe báyìí ẹ wọ́dọ̀ àwọn eléyìí àfojúsùn ìjọba ni gbogbo àwọn eléyìí ni àwọn Bọ́lá Ahmed Tinubu ló ti gbé kalẹ̀ nígbọ̀lá ẹ̀mí kàdúṣe ọkọ̀ dé tí dọ́là tó ń lo òkè tí gbogbo ẹ̀ ń ṣe àwọn instrument tí wọ́n fi sí in place ẹ̀rọ àwọn míì tí wọ́n gbà láwọn apá ibìkan tí wọ́n wà lẹ́kọ̀ọ́ tí wọ́n wà l'Ábùjá tí ẹ padà sí kó àwọn ẹ̀ka bíi Èkó lágbèsí ẹlòmíì fi sẹ́lẹ̀ ẹlòmíì ò lọ bí iṣẹ́ mọ́ torí pé wọn ò sí. ẹlòmíì sọ pé kò yẹ kán gbé kúrò níbẹ̀ bí ìbàdàn fẹ́ gbéjọba lọ sí kó padà ní. tó bá pé sẹ́lẹ̀ fẹ́ ṣe lóòótọ́ iṣẹ́ lẹ gbà anyway bí mo ṣe iṣẹ́ nífẹ̀ẹ́ yìí bí ẹ bá ní kí n máa lọ iṣẹ́ lẹ́kọ̀ọ́ irúṣẹ́ kan náà yìí. headquarter tó wà nílùú Àbújá iṣẹ́ kí náà ṣe ń bẹ̀ ṣé seaport wà l'Ábùjá ni àbí international airport wà l'Ábùjá. gbogbo àwọn àtúntò ìní ààrẹ wò tó ń ṣàtúntò sí bẹ́ẹ̀ ni ọba aláìmí nígbà tó tún padà sọ̀rọ̀ kọsà mẹ́nubà ọ̀rọ̀ nípa yíyọ owó ìrànwọ́ orí epo àti ìlàkàlí tó mú débà níbi tó yẹ pé bàbá yìí sọ̀rọ̀ níbi pé owó tí wọ́n fi kó ọkọ̀ ẹ̀gẹ́ kan tẹ́lẹ̀ ó ló tó ẹgbẹ̀rún 500 náírà ó débélé ń já ní àwọn ẹ̀gẹ́ tí wọ́n kó sínú ọkọ̀ bọ́yọ̀kọ̀ pọnpọ́n tí wọ́n lọ ní o bọ́yọ̀kọ̀ pickup ní o ó lówó ọ̀hún òtò ẹgbẹ̀rún lọ́nà gbà báyìí níbi tó yẹ pé owó tí wọ́n ra bọ́ gàárì kan tó dáa ó ti tó 500 náírà 500 náírà fún abọ́ tí rẹ̀ sì ti lọ òkè tẹ́ pé ẹ̀mí àwọn yẹn ti ń pákè bẹ́ẹ̀ ni Tinubu sì ń wọ́nu wọn pé ẹ ṣe sùúrù ìlú yìí sì máa padà dá sacrifice ìfara ẹni jìn eléyìí tó yẹ lásìkò yìí ìrúbọ kéékèèké náà lásìkò gbọ́dọ̀ sí torí pé mo jẹ́ ìyá Yorùbá ni mo fi ń sọ àwọn ọ̀rọ̀ yìí o kódà ní philosophy mi ò báyìí inú àìdíà Bọ́lá Ahmed Tinubu ṣùgbọ́n tíyẹn bá yin ni tíyẹn bá ṣe ń tó tọ́ ó yẹ ká yìn bẹ́ẹ̀ ni ṣe dáadáa. eléyìí gan kì í ṣe pé àfi yìn àṣeélẹ̀ làbọ̀ wá báyìí. bẹ́ẹ̀ ni n tó ṣe ńlá ń sọ yìí eléyìí túmọ̀ sí pé táwọn tó jẹ́ adarí wa tẹ́lẹ̀ bá ti ń gbé àwọn ìgbésẹ̀ tó tọ́ àti tó yẹ yìí ìlú yóò ní dúró bó ṣe dúró yìí mo sì rọgbọ àwọn tí wọ́n sì ń rò pé tí wọ́n ní àlá kan níkùn wọn torí ẹ̀rí bí wọ́n ṣe ń fight back àwọn tí wọ́n jẹ́ alájẹbánu tí wọ́n kojú ìjà síjọba lábẹ́nú ni àwọn ẹ̀ka ìjọba ní lọ́ọ́ dojú ìjà kọ bí iléeṣẹ́ epo aládàáni ti Dangote ẹbùpọ̀ epo aládàáni ti Dangote tí àwọn Pengassan tí wọ́n gbójú agán sí àwọn olùkọ́ iléèwé fásitì tí wọ́n ń daṣẹ́lẹ̀ eléyìí ò mú tẹ̀síwájú kankan bá lu yìí bí kò sí pé ká fi kún lukùn ọ̀nà wo là á gbà irú àsìkò lágbàáyé kò síbi kankan bí ètò kan eléyìí tí àwọn àjọ kan tí wọ́n ń ṣe ètò kan ní ẹnujọ́ mẹ́ta yìí bí ọjọ́ ajé ni bí ọjọ́ ìṣẹ́gun ni wọ́n ń pè pé ọ̀rọ̀ níbi táwọn ẹlẹ́gbẹ́ látàkùn ti ń takò ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé bó ṣe dárí ìṣòdáríjìn fún àwọn tí wọ́n dájọ́ ọkú fún pé wọn ò fara mọ́ àwọn alájọ láti ilẹ̀ Faransé láti orílẹ̀-èdè Sweden láti orílẹ̀-èdè England wọ́n wá péjọpọ̀ wọ́n ní pé àtúntò àwọn orílẹ̀-èdè tó wà nílẹ̀ adúláwọ̀ wọ́n ti lé lógún tí wọ́n ti yọwọ́ níbi pé à ń dájọ́ ọkú fún yàn pé ìdájọ́ ọkú ó jẹ́ àbùkù fún ọmọnìyàn ká mọ̀ pé èèyàn ṣẹ̀ gan ẹ̀mí rẹ̀ kọ́ lẹ́ẹ̀ fi di irú ẹ̀ṣẹ̀ torí ọ̀sẹ̀ ẹ lè palẹ̀ rẹ̀ kúrò láwùjọ ẹ withdraw kúrò in circulation bí owó tó ti ya ẹ tì mọ́gbà tó rọ wà mímọ́ gbẹ̀mí lórílẹ̀‐èdè àgbálá ayé láwọn orílẹ̀‐èdè tó ti délẹ̀ nílẹ̀ Yúróòpù ni ó ẹ lè gbọ́rọ̀ pa ń gbẹ̀mí lẹ́nu èèyàn mọ́ wọ́n rí i pé ó jẹ́ àbùkù fún ọmọnìyàn tabarẹ́ nìkan tí wọ́n mú àdínkù báyìí tí wọ́n ní kan lọ́ọ́ pa tí wọ́n ní pé ẹ jẹ́ ká sọ pípa ẹ di kọ́wàlẹ́wọ̀n gbére ẹ rí i pé a tún máa tó wò torí pé kókó ọgbà ẹ̀wọ̀n tàbí ọgbà àtòrọ̀ wà kì í ṣe láti bá tẹni tó bá sì wà wùjẹ́ bí kò ṣe pé ṣé ó lè yí padà tòrọ́ àwọn ẹlòmíì ó lè jẹ́ àsìkò ó lè jẹ́ àìrè èèyàn tọ́ ó lè jẹ́ àìmọ́ tọ́tọ́ ó lè jẹ́ irú agbègbè tó ń gbé àti ọ̀nà tó gbàdàgbà ló jẹ́ kí wà bàjẹ́ ó gògò lẹ́wù rẹ̀ bẹ́ẹ̀ ló jẹ́ kó gògò lára ẹ̀ tó bá wá rí i pé ilé ayé ò rí bẹ́ẹ̀ àyípadà lè bá Ọlọ́run gan tó dá wa láyé máa ń fa àyípadà fún wa àwọn èèyàn kan bẹnu àtẹ́lù wa àti ààrẹ lù pé ó ń dá àwọn èèyàn kan lẹ̀ ó tún àwọn kan lẹ̀ bẹ́ẹ̀ làwọn aláyọ̀ kan lórí òkèèrè sọ pé ìwà tó dáa ni wọ́n kan sára sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu mo rọ àwọn tó jẹ́ lẹ́gbẹ̀ẹ́sọ látakò kí wọ́n má fi gbóhùn kan ṣàtakò ẹ̀ ń bá jẹ́ látakò tó bá ní àìdíà ìmọ̀ràn gidi tó lè mú kí ìjọba Èkó tó dáa sí torí pé tó bá dáa sí gbogbo atájọ́ ọmọ Nàìjíríà náà ní òjọ kan irú eléyìí tá à ń sọ yìí lórílẹ̀‐èdè ilẹ̀ òkèèrè wọ́n máa fi ọgbọ́n ran ọgbọ́n ni nílùú wọn fi dá bó ṣe dá yìí. ìwọ tí wọ́n ní lọ́dọ̀ tiwa ṣe la máa ń ta kété síra wa tàbí ká tira wa lulẹ̀ gan. àìṣubú ẹnìkejì wa là máa ń wá. ẹmbásí wa ṣùgbọ́n wà ń pò ìṣubú orílẹ̀‐èdè gan ni ń wá tẹ́lẹ̀ bá wà bẹ́ẹ̀ ìṣubú ilẹ̀ ló ṣubú. tó ọ̀rọ̀ náà lélẹ́yìí gbogbo ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà lóòótọ́ ìgbà tí a bá ń gbé òfin kalẹ̀ ní máa ń dùn gbọ́ létí láti ṣàmúlò òfin máa ń nira torí pé kábíyèsí Olúfàlàyé wọ́n jẹ́ kó yé wa wípé ìgbésẹ̀ táàrẹ Bọ́lá Ahmed Tinubu gbé àtẹ̀lé tó ń gbé eléyìí tó nira láti gbé ni torí pé àwọn ìgbésẹ̀ tó nira láti gbé ni ìgbésẹ̀ tó ṣòro láti gbà fáwọn èèyàn ìgbésẹ̀ téèyàn gangan mọ̀ wípé
tí n bá sì ní kí n gbélé ìjáde nísìn ojú wo làwọn yóò fi bò ó etí wo ni wọ́n fi gbọ́ ara wo ni wọ́n fi gbà á àti pápá ìmíì tá ààrẹ Bọ́lá Ahmed Tinubu bá sọ ọ́ lẹ́ka tó bá bá wa lójijì tá a pariwo olórí burúkú tó dé o ǹjẹ́ ó tó gbà wá lélẹ̀ tó tó fẹ́ ṣe fún wa lélẹ̀ ṣùgbọ́n pàpà síbẹ̀síbẹ̀ náà ó ní ìfẹsẹ̀múdúró ṣinṣin lórí ìpinnu rẹ̀ àti lórí àwọn àfojúsùn àti àwọn ìlànà tó ti ṣe é lẹ̀ ó nígbàgbọ́ wípé gbogbo ẹ̀ ló wọ́n tọ̀lẹ́yẹ ọ̀sọ́ lọ́kàn ọjọ́ kan gbogbo àwọn tí wọ́n já látakò tó ń jọ dídè dupò ààrẹ lọ́dún 2023 gbogbo ọ̀nà ni lọ́kàn láti yọwọ́ ìrànwọ́ kúrò lórí epo táwọn bá débẹ̀ wọ́n sọ nínú ìpolongo òbó wọn ṣùgbọ́n gba táàrẹ Bọ́lá Ahmed Tinubu yọ gbogbo náà tuntun tọ́ sókè tán fi ojú bá torí wọ́n bẹ̀rẹ̀ àtakò àwa bẹ̀rẹ̀ sí bèrè lọ wọn pé ìwọ náà sọ bẹ́ẹ̀ ó dáa ká ní tó bá jẹ́wọ́ nígbà tó bá débẹ̀ ìgbà wo lọ́ba tó yọ ìmí ní ìbàjẹ́ kó tó bí oṣù bíi mélòó kan kó tó yọ tàbí kó wọn máa yọ díẹ̀. gbogbo ẹni ó bá gbé gbèsè bẹ́ẹ̀ ò ní rí yọ. níbo ni ó ti yọ. gbogbo àwọn Muhammadu Buhari náà wọ́n gbìyànjú àti yọ. àlóòótọ́ làwọn kan sọ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu lóòótọ́ ò lójú ìwé lójú wa létí wa bí ìgbà tó yọ owó ìrànwọ́ epo ṣùgbọ́n àwọn kan sọ wípé ààrẹ tó ń sanwó ìrànwọ́ epo níbòmíì bákan náà làwọn kan sọ wípé bó ti wù kí orílẹ̀-èdè kan ó lágbára tàbí ní ọrọ̀ ajé tó yóò sanwó ìrànwọ́ lórí nǹkan ó lè má jẹ́ lórí epo pé kò sórílẹ̀-èdè tí máa ń wà dáríà tí ò ní níbi tó ti ń sanwó ìrànwọ́ fún nǹkan kan fún àǹfààní àwọn aráàlú ó lè jẹ́ lórí ètò ìlera ó lè jẹ́ tètò ẹ̀kọ́ ó lè jẹ́ tó oúnjẹ ó lè jẹ́ tilégbèé kálukú ló máa ń ní ọ̀nà tí wọ́n máa ń bí a ṣètò ìrànwọ́. gbogbo eléyìí náà kórílẹ̀-èdè ó lè dùn kó lè ṣe é gbé fún gbogbo wa náà ni mo nígbàgbọ́ pé ẹ̀yin tẹ́ ń wò wá ẹ ti rí kan tàbí méjì mú nínú àwọn àlàyé wa ẹnìkan ìṣe tán àìbóníṣòwò àdédégun àtúnṣe orílẹ̀-èdè ọwọ́ gbogbo alọ́jọ́ wa á sẹ̀mí mu lórí eléyìí á padà wá tá a bá padà dé á tẹ̀síwájú ẹ má gbàgbé ojú abẹ ètò lójú abẹ bẹ́ẹ̀ bá ti ń wò ó ẹ má bá wa pín kó délé kó doko kó dẹ́sẹ̀ kú kó dọ́nà jíjìn kó lè jàǹfààní ọ̀pọ̀lọpọ̀ ntẹ́yìn mọ̀ ọ́n ntáwa mọ̀ ọ́n ẹ jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà káwọn náà mọ̀ nípa rẹ̀ torí pé òfin wo ìwòrìwò níta bá dìjọ wò igun gẹ́gẹ́ ni àánú Olódùmarè ní fi sílẹ̀ ẹ kú iṣẹ́ òní à ń padà bọ̀.